Ojú ọ̀nà tí ẹ̀ ń wò yìí òun ni ọ̀nà tí wọ́n lè gbà lọ sí ilẹ̀ Kaduna. Ojú ọ̀nà yìí ni àwọn ajínigbé, àwọn kidnappers òun ni wọ́n máa ń gbà láti jí èèyàn gbé lọ sí Kaduna àti àwọn oríṣiríṣi nọ́ọ̀tì tí ó tẹ̀lé. Tí wọ́n bá ti mú àwọn victim wọn, wọ́n á gbé wọn sórí ọ̀kadà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fún wọn ní ìró wípé ìbọn ó ń bẹ ní ara wọn, léyìí tó já sí wípé nǹkan bí oṣù tí ó kọjá lọ yìí òun ni àwọn ọlọ́pàá àti kọmíṣánná ọlọ́pàá ni wọ́n wá pẹ̀lú àwọn oríṣiríṣi sójà tí wọ́n rìn wọ inú igbó tó wà níwájú ọ̀hún lọ láti rí wípé wọ́n wú àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí jáde kúrò nínú igbó ibi tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé. Wọ́n gba agbègbè tí a wà yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá jíyàn gbé nínú ìgboro. Agbègbè tí a wà yìí ni wọ́n gbà láti lọ sí ìpínlẹ̀ Kaduna. Kí Ọlọ́run sáàmọ̀ fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa, òun ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí. Ìṣọ́ àti ààbò Ọlọ́run òun nìkan òun ni ó dájú. Kò sí ìṣọ́ kan tó dàbí ìṣọ́ Ọlọ́run. Tí wọ́n bá ti jí àwọn èèyàn gbé, ọ̀nà tí ẹ̀ ń wò yìí òun ni wọ́n gbà, léè tó já sí wípé èèyàn tí wọ́n bá jí gbé kò ní lè fọhùn látàrí pé wọ́n ti fi ìbọn hàn. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ni wọ́n ti jí gbé ní inú ìgboro ní agbègbè ibi tí a wà yìí, tó já sí wípé àwọn ọlọ́pàá àti àwọn ológun wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí wípé wọ́n dáwọ́ irú iṣẹ́ burúkú tí àwọn aráabí tí wọ́n ń ṣe, wọ́n dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí mú nígbà tí wọ́n ṣe operation tí wọ́n ṣe gbẹ̀yìn nínú oṣù tí ó kọjá, lè tó já sí wípé ọ̀gágun kan, arákùnrin kan tó jẹ́ ògbólógbòó ọ̀gá nínú àwọn tó máa ń jiyàn gbé, òun ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ nígbà tí wọ́n jí arákùnrin kan gbé. Ní tí wọ́n ṣe ni wípé wọ́n fẹ́ gba mọ́tò ilọ́ọ̀sì lọ́wọ́ arákùnrin náà. Ilọ́ọ̀sì tí wọ́n fẹ́ jágbà yìí òun ni wọ́n gbà ó, tí wọ́n dẹ̀ gbé ẹni tó ní ọkọ̀ sí ẹ̀yìn mọ́tò. Báyìí ni wọ́n ṣe kí ìrìn mọ́ ojú ọ̀nà Kaduna. Ṣùgbọ́n ìgbà tí wọ́n dé checking point ibì kan, àwọn kan ti fún àwọn ọlọ́pàá ní alani wípé ọkọ̀ báyìí báyìí, kọ́lọ̀ báyìí báyìí, plate number báyìí báyìí wọ́n ti jí gbé. Wọ́n ti jí gbé o, kí wọ́n mọ̀ báwọn wò lọ. Ṣùgbọ́n báyìí ni àwọn ọlọ́pàá ti ṣe tẹ signal tí wọ́n ti fún àwọn èèyàn wọn tí wọ́n wà ní ojú ọ̀nà Kaduna lọ́wọ́ láti rí wípé wọ́n gbá àwọn oníṣẹ́ láabi yìí mú. Ibẹ̀ ni ọwọ́ ti tẹ̀ wọ́n, léè tó já sí wípé àwọn ìjọba wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí pé wọ́n ká ọwọ́ ìbàjẹ́ yìí, wọ́n ká nílẹ̀. Kí Ọlọ́run máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. Ohun tá jẹ là ń wá, kọ́lọ́ má jẹ́ ká pàdé ohun tí yóò jẹ wá. Bó ṣe jẹ́ nìyẹn. Ojú ọ̀nà yìí ó jójú ọ̀nà kan tó jẹ́ wípé ẹni orí yóò dílé ni, ẹni orí yóò dílé. Nǹkan bí oṣù tó kọjá lọ, àwọn sójà wọn ò jẹ́ kí agbègbè yìí ò gbádùn. Bí wọ́n ṣe ń lọ ni wọ́n ń bọ̀ láti lọ wú àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí jáde nínú igbó tí wọ́n sá pamọ́ sí níbi ẹ̀yìn àpáta tó wà níwájú lọ́hùn. Ọlọ́run má fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ wọn, má jẹ́ kí á rìnà pàdé wọn. Látàrí pé èyí tó ṣẹlẹ̀ ní nǹkan bí inú oṣù tó kọjá lọ náà ni tó já sí wípé ọkọ̀ kan tó ń lọ sí ìrìn àjò, báyìí ni àwọn tó ń jiyàn gbé ni wọ́n jí gbogbo àwọn èrò inú ẹ̀ gbé, léè tó já sí wípé ọmọbìnrin kékeré kan òun ni wọ́n fi pa àrokò kalẹ̀ fún àwọn agbófinró. Ìgbà tí àwọn agbófinró débẹ̀, tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tó ń lọ sí ìrìn àjò náà wọ́n débẹ̀. Bí wọ́n ṣe ń débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, òun ni wọ́n ti ń páàkì. Ìgbà táwọn ọlọ́pàá tí wọ́n débẹ̀, òun ni wọ́n tó ní àǹfààní láti súnmọ́ bẹ́ẹ̀, léè tí wọ́n fi ọ̀rọ̀ wá ọmọ kékeré tí wọ́n bá níbẹ̀ tí ò ju ọmọ ọdún 5 sí 6 lọ.
kí ni irú ọmọ bẹ́ẹ̀ fẹ́ mọ̀? Irú ọmọ náà ni wọ́n fi pa àrokò kalẹ̀ fún àwọn agbófinró. Kọ́lọ́hun ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní orílẹ̀-èdè Nàìjíríà a ní gbogbo ohun tí, ṣé owó la fẹ́ sọ ni? Owó wà, a ní nǹkan ìṣọ̀rọ̀ ajé lè tó já sí wípé àwọn olórí wa wọ́n lè import àwọn oríṣiríṣi mechanism, àwọn kọ̀ǹpútà, àwọn ìmọ̀ ẹ̀rọ tí ò ní wípé bóyá human power nínú lè tó já sí wípé gẹ́gẹ́ bí drone tí wọ́n lè wọ inú igbó lọ láti lọ ṣe anani, láti lọ wú àwọn tó ń ṣiṣẹ́ bí yìí jáde. Ṣùgbọ́n ó yé Ọlọ́run, ó yé Ọlọ́run. Kọ́lọ̀ mọ́ fà wá lé ẹni tí ó máa mú wa lọ́wọ́. Irú ohun tó ń ṣẹlẹ̀ yìí tí ò bá ní ọwọ́ ará ilé nínú, Ajínigbé yìí kò bá ti kásẹ̀ nílẹ̀. Ṣùgbọ́n àwọn kan wọ́n fi ń ṣe jẹun òun ló fà tó já sí wípé ọ̀rọ̀ Ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà kò lójú rárá. Ọlọ́run nìkan ni ọba tí ó lè fi ààbò rẹ̀ tí ó lè fi máa ṣọ́ wa. Ojú ọ̀nà yìí ó jẹ́ ojú ọ̀nà kan tó gbẹgẹ́ tó já sí wípé ẹni orí yóò dilé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tí ẹ rí yìí tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ elédè àwọn aráabí tí wọ́n jí àwọn èèyàn gbé, tó jẹ́ pé àwọn náà ni wọ́n mọ̀ fún wọn lọ́wọ́. Ibi báyìí lẹ lè rìn sí, ibi báyìí ni ẹ lè rìn sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì iṣẹ́ ọ̀kadà yìí ni wọ́n fi ń bojú, tí ẹ ò ní mọ̀ wípé ínfọ́máǹtì àwọn agbódegbà fún àwọn tí wọ́n ń jíni gbé òun ni wọ́n. Bí ó ṣe ń lọ òun náà ni mo ṣe mú wá fún yín yìí, tó já sí wípé kí Ọlọ́run máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. CCTV camera ó wà káàkiri ní ilẹ̀ ọba ní ìlú òyìnbó, tó já sí wípé ó dín iṣẹ́ àwọn agbófinró, ó dín iṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, ó dín kù. Ṣùgbọ́n kèkú ṣe pé àwọn olórí wa wọn ò lówó tí wọ́n fi lè ṣe. Ṣùgbọ́n ìdí tí wọn ò fi fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó yé wọn, ó dẹ̀ tún yé Ọlọ́run. Ọlọ́run nìkan ni yóò kó wa yọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kò síná, kò sómi, títì ò dáa, kò tún sí ètò ààbò. Eléyìí ló fà á tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń jápa kúrò lórílẹ̀-èdè yìí wípé àwọn fẹ́ lọ sí ibi tó jẹ́ pé àwọn ó ti ní ìfọ̀kànbalẹ̀, táwọn ó ti lè sùn pa ojú méjèèjì dé. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti sá kúrò lórílẹ̀‐èdè yìí látàrí pé kò sí ètò ààbò. Wọ́n wọlé, wọ́n ń ká àwọn ẹlòmíì mọ́lé látàrí pé wọ́n ní àwọn tó fún wọn ní information pé lágbájá báyìí, ilé báyìí, ibi báyìí lẹ́rìn sí, ẹni báyìí òun ni kẹ́ ẹ lọ jí gbé, òun ni ó ń bá ìjọba ṣiṣẹ́, ibẹ̀ lẹ ti lè rówó rọ̀gùn gbà. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbébọn, tí wọ́n ń dáná yìí, tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè fi ìdí ìgò kọ́ ó. Tí wọ́n bá gba owó rọ̀gùn bóyá wọ́n jí ẹnìkan gbé tí wọ́n ní kó mú 100 million naira wá, ìwádìí fi yé wa wípé àwọn tí wọ́n ń dáná gangan fúnra wọn yàtọ̀ sáwọn tó ń sponsor wọn, ní tí wọ́n ń fún wọn lówó iṣẹ́ tí wọ́n bá lọ láti lọ jíyàn gbé ní ẹ̀ẹ̀kan kò ju bíi 40,000 50,000 lọ, látàrí wípé irú owó bẹ́ẹ̀ jọ wọ́n lójú, torí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n, inú igbó òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa gbé. Owó kékeré tẹ́ bá fún wọn báyìí bí owó ńlá òun ló ṣe máa rí ní ojú wọn. Kí Ọlọ́run kó rọ àwọn olórí wa lọ́kàn, látàrí wípé ètò ààbò tí à ń sọ nípa rẹ̀ yìí kò fi ibì kankan pa wọ́n lára, kò fi ibì kankan pa wọ́n lára. Òun ló fà á tó já sí wípé wọn ò kákún, wọn ò dẹ̀ rí sí nǹkan tí ó yẹ káwọn ó mú ní ọ̀kúnkúndùn. Ọlọ́run nìkan ni ọba tí ó lè fi ìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa. A ò ní rìn ní ìjọ́ tí ebi bá ń pọ̀nà, a ò sì ní sí nílé ní ìjọ́ tí ebi bá ń palé. Ìmọ̀ràn wo ló yẹ rò pé ó yẹ kí ẹ gba àwọn olórí wa, pàápàá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, nípa
ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí, ẹ wo bí gbogbo ẹ̀ ṣe dúdú, kò síná. àwọn orílẹ̀‐èdè tó súnmọ́ wa níbí bíi Kotonu, àwọn tó wà níbẹ̀ tó jọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n fún wa ní information wípé kí wọ́n tiẹ̀ tó múná lọ, wọ́n fún yín ní information pé ìgbà báyìí á múná lọ, ìgbà báyìí á mú dé. bá a bá wí tá a bá fọ̀ á ní we are the giant of Africa. Giant of Africa lórí àwọn, lórí asán, lórí òfo. kò sẹ́nìkan tó lè tún orílẹ̀‐èdè yìí ṣe, yálà Ìgbò, Haúsá, Yorùbá, Fúlàní àbí elédèkedè kan, àyàfi tí àsìkò Ọlọ́run bá tó láti tún ṣe. kò ní jù báyìí lọ fún ti àkókò yìí.